tọ́ òwúrọ̀ lẹ́yìn gbọ́ mi ni mo kí yín ẹ kú òwúrọ̀ o, ọ̀sán lẹ́yìn gbọ́ mi mo kí yín wípé ẹ káàsán, àbí alẹ́ tilẹ̀ lẹ́yìn gbọ́ mi ǹjẹ́ ẹ kú àsálẹ́ o. Akin Ọlámídé yín ní ọmọ bàbá tí ń jẹ́ Àbíóyè. Tí mo bá ti dé ẹ mọ̀ wípé mo tún ti dé tòwetòwe nu, mo lọ mo bọ̀ mo tún mọ̀ wè mí dé lónìí o. Ẹ wá nǹkan tẹ́dí ẹ jẹ́ ká jọ gbọ́. Òwe àwọn baba ńlá wa kan ló sọ wípé kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò ní rógbé orí adìẹ jẹ. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò ní rí ogbé orí adìẹ jẹ. Mo ti sọ ṣáájú àkókò yìí wípé oríṣiríṣi iṣẹ́ ni à ń fi òwe Yorùbá ṣe. A ní àwọn òwe tó wà fún ìkìlọ̀, a ní àwọn èyí tó wà fún ìbániwí, bákan náà a ní èyí tó wà fún ìgbaniníyànjú. Kódà a ní òwe tó jẹ́ wípé a fi ń bu ẹnu àtẹ́ lu ènìyàn nípa irúfẹ́ ìwà kan. Ṣùgbọ́n òwe tòní kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò ní rógbé orí adìẹ jẹ. Kí ni à ń pè ní kọ̀lọ̀kọ̀lọ̀? Irúfẹ́ ẹranko kan ni tí Ọlọ́run Ọba mi ṣẹ̀dá tó jẹ́ wípé ẹran náà ni òun náà máa ń jẹ, pàápàá adìẹ. Adìẹ tá à ń sọ nípa rẹ̀ yìí, mo rò pé gbogbo wa ni a ní láti mọ ohun tí à ń pè ní adìẹ. Chicken kọ́ làwọn olóyìnbó ń pè é. Èyí tó bá wá jẹ́ akọ tí àwọn Yorùbá ń pè ní àkùkọ, òun ni ó máa ní ogbe lórí. Pupa tó máa ń ní lórí láàrin orí báyìí, òun ni à ń pè ní ogbe orí àkùkọ. Ogbe orí àkùkọ yìí ni ó jẹ́ irúfẹ́ ẹran tí kọ̀lọ̀kọ̀lọ̀ kúndùn púpọ̀. Bí a sì ti mọ̀ wípé ohun abẹ̀mí tàbí ẹran abẹ̀mí ni adìẹ, bákan náà ẹran abẹ̀mí ni kọ̀lọ̀kọ̀lọ̀. Nítorí náà yóò ṣòro fún kọ̀lọ̀kọ̀lọ̀ láti ṣàdédé rí oúnjẹ òòjọ́ rẹ̀ jẹ tí kò bá fi agbára kún, tí kò bá fi ọgbọ́n kún, tí kò lo òye rẹ̀. Tí irúfẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ kan bá wá sùn tó yan oorun sísùn láàyò, a rí i pé yóò ṣòro fún irúfẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ bẹ́ẹ̀ láti rí oúnjẹ tí ó fẹ́ jẹ. Nítorí náà ó ní láti gbìyànjú. Ṣáá rántí nígbà tí mò ń sọ̀rọ̀ nípa irúfẹ́ òwe kan tó sọ wípé Ọlọ́run ń bẹ nípa gílíntí, Ọlọ́run ò kájò nípa àlégbà yọ, Ọlọ́run Ọba ò kọ ìgbìyànjú. Yorùbá máa lo òwe yìí nígbà tí wọ́n bá rí ẹnìkan tó fẹ́ dàbí ọ̀lẹ afàjò, tí ó fi sẹ́lẹ̀ tí ò ṣe, tí ó sì ń retí èrè, tó fi ìgbìyànjú lẹ̀ tí ò ṣe, tí ó sì ń retí èrè. Ṣáá rántí mo sọ níjòóní nípa ohun tí ọ̀gá mi kan sọ pé ó ní ká má tàkàkà nígbà tó yẹ ká làkàkà, kẹ́nu bá lè gbẹ̀rín kàákàá nígbà tó bá dọ̀la. Ìyẹn ò ní wípé ká ṣe ohun tó bá yẹ ká ṣe lásìkò. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò ní rí ogbe orí adìẹ jẹ. Ṣiṣẹ́ ni Yorùbá sọ pé ó jàre ìṣẹ́. Bẹ́ẹ̀ ni Yorùbá tún bọ̀ wọ́n ní ẹni tó bá múṣẹ́ jẹ kò lè mú ìṣẹ́ jẹ. Wọ́n ní a kì í múṣẹ́ jẹ ká mú ìṣẹ́ jẹ. Bí òwe tòní tún ṣe rí nù, bí ó ṣe mọ náà tún nù. Kọ̀lọ̀kọ̀lọ̀ tó bá ń sùn kò ní rí ogbe orí adìẹ jẹ. Ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ wá náà ni wípé ẹ bá mi subscribe YouTube channel mi Ọlámídé Ọlábàtà. Ẹ ó rí i wípé a ó gbádùn ara wa dáadáa. Àwọn ẹ̀dọ̀kí òwe Yorùbá àti ìtumọ̀ rẹ̀, kódà àtàwọn tí a pè ní àkànlò èdè, a rí i pé ó sodo sínú channel mi. Mo gbàládùra wípé bí ẹ ṣe ń ṣàtìlẹ́yìn fún mi, Ọlọ́run Ọba fúnra ara rẹ̀ yóò ṣe àtìlẹ́yìn fẹ́yìn náà. Ìrànlọ́wọ́ kò sì ní wọ́n ẹnìkankan wa. Tí ìgbà míì tá a tún fi pàdé ńkọ́, Akin Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Àbíóyè ló sọ wípé ire o. Please subscribe.